orúkọ ọlọ́run ọba tí ọlọ́run bá fi ń sọ̀yàn di ọlọ́rọ̀ tí ó sì fi ń kúrò nínú ìgbésẹ̀ ayé ẹ̀dá tẹ́dà fi ń gbé ohun tó dáa ṣe nínú ayé òun ní ìjákulẹ̀ lórí iṣẹ́ òun ní ìjákulẹ̀ lórí gbogbo nǹkan tó bá dáwọ́lé òun rógun promise and fail orúkọ ọlọ́run ni kó wá lọ ṣe orúkọ ọlọ́run yẹn ọjọ́ méje péré ló máa fi ṣe tí wàá fi rí fíìmù tọ́lọ́run àfi dá ẹ lóhùn ṣáàṣe pẹ̀lú mímọ́ rántí pọ́lọ́run jẹ́ ká mọ̀ pé wà má umiru illa liyabudullaha mukhlisina lahud-dina hunafa ṣe àdúrà yìí pẹ̀lú mímọ́ báwo ló fẹ́ ṣe máa ṣe àdúrà yìí lẹ́ẹ̀frí ìṣáì tó bá ṣe ní ìṣáì tàbá kírun ìṣáì tán wàá ṣe lálẹ́ wàá tún ṣe ní ẹ́ẹ̀frí tàbá kí àsùbá tán ẹ̀méjì tí wàá máa ṣe nìyẹn wàá wá ṣe fọ́jọ́ méje bẹ́ẹ̀ tàbá parí ìṣáì wàá ṣe àdúrà yìí tàbá tún kí àsùbá tán láàárọ̀ wàá tún ṣe kò dẹ̀ pọ̀ àmúwọ̀ effective gan ó lágbára gan tó bá ti kí ìṣáì tán jókòó sínú mọ́sálásí àbí àyè àdúrà ẹ̀ ṣé àwọn mọ̀kọ́dímọ̀ síwájú alhamdulilayi lẹ́lẹ́lẹ́lẹ́ astagfirullah asalatu alanabi wá dàníyàn nǹkan tó bá fẹ́ tó bá ti dàníyàn tán wàá bá mi ṣe ya allah ya mujibu ya latifu ya wahab ya allah ya mujibu ya latifu ya wahab ya allah ya mujibu ya latifu ya allah wàá ṣe 313 tó bá ti ṣe ní 313 tó bá tún di àsùbá tó kírun àsùbá tán tó tún ṣàwọn mọ̀kọ́dímọ̀ síwájú tó tọrọ nǹkan tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàá tún ṣe ya allah ya mujibu ya latifu ya wahab wàá ṣe 313 bí wàá ṣe ṣe nìyẹn fọ́jọ́ méje pẹ̀lú sàárà fi àdúrà yẹn ránṣẹ́ káwọn èèyàn má ṣe sàárà lójoojúmọ́ ọjọ́ tó bá tún parí ẹ̀ tún ṣe wòlímọ̀ sàárà yẹn tó bá tún parí ẹ̀ ó tún lè tún bẹ̀rẹ̀ kó tún ṣe àdúrà tó lágbára ni tọ́lọ̀ fi ń bókún òṣì kúrò lára èèyàn ya allah ọba ọ̀kan ṣoṣo ni ya mujibu ọba tó ń gbọ́ gbogbo ìpè ya latifu ọba ọlọ́rọ̀ ya wahabu ọba oníkẹ́ tó tíkẹ́ pọ̀ lọ́dọ̀ tó fi ń kẹ́yàn ìwọ lọ ṣàdúrà yìí wò ṣáà kó tó ṣàdúrà yìí kó tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ share fídíò yìí account number ní fáwọn ọmọ aláìní 0123 214254 account number fáwọn aláìní 0123 214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo obìnrin tó ní fibroid ẹ get bulldozer melt fibroid egbògi tá a ṣe láti India tapak ní South Africa wà effective ẹ̀dẹ̀ WhatsApp wa lórí +27612956389 bákan náà ni couples tó ń wojú ọlọ́run tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ẹ get caterpillar ó wà effective gan ẹ̀rí ó lágbára gan bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó ní weak erection low sperm count quick ejaculation both natural and spiritual ẹ get transformer 1100 power 50,000 ní bulldozer melt fibroid caterpillar 20,000 25,000 ní transformer bákan náà ni all in one tó wò more than 300 àìsàn kódà spiritual àìsàn 15,000 láti promo ẹ̀ àwọn egbòogi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ ó wà effective bákan náà ni ẹ gẹ́ẹ̀tì miracle leaf yẹn tó bá fún yàn ní nǹkan jẹ wọ́n gbé nǹkan sínú wombo obìnrin ó ti yẹ yín sìn ọfà ó ń ṣiṣẹ́ fún